ní ìnírọ̀lẹ́ yìí. onírìsì. onídìí pápá ní ìwọ tó gbé ìbò. onídìí. kìí ṣe pé ìdáyà làkọ́kọ́ obìnrin tọkọ bá sọ̀rọ̀ lẹ́yìn. ó nìkan kọ́ àìmọye gèlè nínú yàrá ẹ̀ tó ṣìṣì. alájàwá ìdáyà Abdul Wasi kọ́ ni òun kọ́ ni first toaster rẹ. àìmọye ansẹ̀tì tí wọ́n rà lọ́fẹ̀ẹ́ lófò tó gbé. bẹ́ẹ̀ni. ó gbé. àìmọye research card tó sì lọ bẹ́ẹ̀. ó lọ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò. àfa nkọ́lọ́wọ́ fẹ́rí jì wọ́n. ó sì wá jẹ́ pé ẹ̀yin méjì lọ́lọ́ wọlé wọ́n mo fi fún wọ́n mo fi yọ fún. onírìsì. Allahu Akbar. onídìí. Abdul Wasi ẹni ọ̀fẹ́ mẹ́ta ìjọ kìnìún àti tọ́kadà disappoint rẹ̀ onírìsì. onírìsì oní bó ti jẹ́. ìdáyà ẹni ọgbọ́kànlé tó náà padà bọ́ sí mọ́jọ́ náà ó tó wá di wàlíwì yìí onírìsì owó fọ́tò fa ọlọ́run ló tó. àfa àtọ́gà. ẹ dákun jẹ̀mọ́ bẹ́ẹ̀ yẹn bá máa tán pè ní tọ́ba lágbọ̀ọ́yé onírìsì yìí tọ́ba lágbọ̀ọ́yé ẹ̀ níwọ̀n bá ló di ọmọ làkejì mọ́nu mọ́ níwọ̀n bá lọ́hùn obìnrin lé màmá. níwọ̀n bá ní bàbá. bàbá ní fídíò dákun gbàgbé kan dúró. dákun tó lọ lọ́hùn má jẹ́ wọ́n fẹ́ lóhùn. bàbá máa ìtumọ̀ pé onírìsì níwọ̀n bá lọ sàrífín sọ́kọ rẹ̀ mọ́. sàrífín sọ́kọ rẹ̀ mọ́. ìwọ obìnrin bàbá máa tán pè ní onírìsì níwọ̀n bá lọ fèrè wírí mọ́ níwọ̀n bá lọ sọ̀rẹ́ mọ́ láàrin obìnrin lé. níwọ̀n bá ní wọ́n máa bú ọkọ ẹ̀. àfa bàbá. ọlọ́run o. Allahu Akbar. bẹ́ẹ̀rù. onírìsì ọkọ ìyàwó lónìí. tọ́ àti ìdúró. kí ló dé tọmọlúwàbí lóbìnrin jẹ́ntù. ìyá rẹ ń ṣàdúrà fún ẹ. ń ṣàdúrà fún gbogbo gbà. ìyàwó lọlé ọkọ bàbá ń sunkún. bàbá ń sunkún kọ́dà bómi ọ̀yọ́ ń fífi la. wọ́n ń pe amúdá ọmọ lọlé ọkọ náà ni. amúdá mọ̀ ń lọ náà ni. wọ́n sì bàbá ramọ́. ebi ramọ́ ń bẹ lé. ṣé wọn ní kẹlẹ́ bí ní wọ́n pọ̀ tí mo bí àmọ́ amúdá yìí. mo mọ̀ pé ramọ́ ń bẹ. àmọ́ amúdá yìí. ọmọ nu. níbi tí wọ́n ọmọ náà dáadé. ń bí ọ dáadé. ó sì wá jẹ́ pé ni bàbá ń ṣàdúrà fún. lóbìnrin ẹni ìyá ń ṣàdúrà fún kọ́dà wọn fẹ́ kọ́ lọlé ọkọ wọn gba túláàsì. ọmọ tó wá da lẹ́sìn tó níwà tó ní tẹríba èyí ṣe tó ṣàgbákò ọkọ tí ọ̀dà onírìsì. onírìsì oní bó ti jẹ́ má sì ọlọ́run gbọ́. àfa. ẹ ní ṣe àgbákò nọ́ọ̀sì ní ṣe yín. kí ló dé ọmọ ìyálé ti bímọ tó ti dàgbà. ó ti dàgbà. wọn lọ kí wọn. àfa yìí ọmọ ìyálé wa pẹ́ lè kéwú ọpẹ́ lèwe kò mọ nǹkan kan. bó ti lọ lọ́bọ̀. ìyàwó wa délé ilé wa bímọ tiẹ̀ ó tún wá dàgbà bọ́mọ ìyálé lè kéwú òun délé kéwú lọ́ba mọ́ kéwú. síkè náà. ó délé ìwé ló tún mà wí. ọlọ́run bá jogún ẹ̀ fún un. ọmọ ìyàwó wa ń ṣe wẹ̀lé màá wọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin ọmọ ti ìyálé ẹ̀kún tí ì sè. àfa ẹ sọ fún ìyálé táwọn ọmọ rẹ̀ ń rìn yìí ẹ ló nírìsì. onírìsì onítọ́lọ́ fi ṣe. bàbá mà tún máa pọ́ nírìsì níwọ̀n abala sáré ara wa mọ̀. àní sáré ara wa kú àní máa pòwé òsì. àfa akramakumullah. ìyàwó tọ́ ọ bá fẹ́ sàgbákò táwọn ọmọ rẹ̀ ó jogún ẹ̀ má bá wọn sọ̀rọ̀ obìnrin lé. sọ ń gbọ́ báyìí ọ̀rẹ́ obìnrin àgbákò ní bẹ́ẹ̀ kò sí nǹkan kan. fóònù tí má dún ẹ pa o. èmi ìyá aṣáájú ọ̀sọ́rọ̀ tí ọ̀sẹ̀lẹ̀ dáa ní fi lọ́ra wa eré ibúlé yẹn ṣe. pẹ̀lú ìdí pàtàkì. dákun máa gbọ́ ná. àwa Idayat. ìyàwó lónìí. tọ́ ọ bá fẹ́ sàgbákò táwọn ọmọ jogún ẹ̀ má bá wọn sọ̀rọ̀ obìnrin lé. sọ ń gbọ́. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àjálù tí ń jálè mí lónìí mi ọ̀rẹ́ obìnrin ló ti kọ́ àmọ́ kó mà. ibẹ̀ ni. torí pé ọmọ rí sìn ọlọ́run ìdí pàtàkì tèsí kan tèsí. gbogbo ẹ̀ mọ́ra wọn. àyà tí mo fẹ́ kéyì ànábì ọlọ́run sọ̀lẹ̀ fún. sallallahu alayhi wa sallam. summa tafakkara Muhammad ó bẹ̀rẹ̀ sí ronú ngba tóoru sọtún tóoru sẹsẹ baka Muhammad buka aṣèlú. ó ń ṣe ọlọ́run bá bú ẹkún tó le tó ní agbára àti ń dàmí lójú pàrẹ̀pàrà. fanazala ilayhi malakun. bẹ́ẹ̀ ni màláíkà ọlọ́run bá dé. faqala lahu. ìwọ̀n wí fún báyìí. ya Muhammad. ìlú ń ṣe ọlọ́run. inna Allah ta'ala yakramuka salam. ọlọ́run ọba mi ọba àlekè ọlá ní ń kí ọ dáadáa. wa yaqulu laka. ọwọ́ ni sọ fún ọ báyìí. ma laka. èsì ọ. wa ma asabu. n ò ti ní sunkún n ò tẹ ní sunkún. wọn kan àwọn tó jura wọn lè fún mi fọlọ́ lára mi. wọ́n ń tẹ̀lé mi tí wọ́n ń sáré kì í tẹ̀lé mi. bàbá tilẹ̀ ṣe wàhálà mọ́ bẹ́ẹ̀ láti jẹun. bẹ́ẹ̀ láti jẹun mọ́ ó ṣe ọ̀jẹ́ ni. àwọn gèfèrí nù àwọn bá gbé ìgbékalẹ̀ ayé ń kówó lé. ayé ń kówó lé. bàbá àdàmà gèfèrí wọ́n ti contribute owó jọba mú ẹgbẹ́ lọ́lú èbó ẹgbẹ́ káàkiri. àwọn tí ń tẹ̀lé mi ò rí bẹ́ẹ̀. àwọn tiwa àgbà fẹsẹ̀ bí láìfa kò ní ká. kò ní ká.
kasi alápadà fi yanjú ẹ kí ló dé àti tí kó ipa wa ta la sọ̀rẹ́ńdà fọlọ́ ní jìyà báyìí kí ló dé kí ló dé ọlọ́run rẹ̀ Muhammad rẹ̀ Jibril ṣe ti ń palẹ́ kùnú sẹ́ńtì ń fẹ́ kúnnù fún ọláyà yìí lẹ́gbẹ̀ẹ́ fún àti ìṣàwùsù lẹ́ẹ̀kan. àti ṣe. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. bẹ́ẹ̀ bá mọ̀ tí mo ò ní rísìn ẹ̀yin obìnrin níwọ̀n ba lẹ́ẹ̀mọ̀ forí wérí lé ọkọ yín níwọ̀n balẹ̀ fẹ́rí wérí mọ́ níwọ̀n ba ni. kálukú òjò kò ti kádà rẹ̀. àfa yìí Bàbá. ìwọ ọkùnrin bá ọba mọ̀ tí mo ò ní rísìn níwọ̀n ba lọ́mọ lé mọ̀ ò ní kágbá kò níwọ̀n ba lọ́mọ sa ìranù káàkiri ayé o. lọ́mọ sòsí kí. أعوذ بالله من الشيطان الرجيم gbogbo gbèsè ayé wa ló ní rísìn. بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. gàgẹ́ nàbì ọlọ́ni wàhálà ó ṣe Allahu. ولو شاء الله jẹ́ngẹ́wúná. أكرمكم الله لجعلهم أمة واحدة ولكن يدخل ما يشاء في رحمته والظالمون ما له من ولي ولا نصير. ولو شاء الله لجعلهم أمة واحدة. ọlọ́ni rẹ̀ Muhammad lawusha Allah bá wo èmi ọlọ́run bá bí mi ọlọ́run bá fẹ́ ni laja'alahum ummatan wahidatan n bá ṣe gbogbo ayé níjọ kan n bá ní gbogbo ayé ọmọ jẹ́ kèfèrí kọ́ máa ṣe kẹ̀kẹ́ tó jẹ́ mùsùlùmí èmi ọlọ́run bá fẹ́ ni. أمة واحدة. madasa ni أكرمكم الله. n bá ṣe gbogbo ayé ní mùsùlùmí àdọ́lóhùn lọ́wọ́ nù. n bá ṣe gbogbo ayé mùsùlùmí tí ò ní sí kèfèrí ń bẹ̀. subhanallah. àtọ́gà ìrẹ̀ Muhammad bí mi ọlọ́run bá fẹ́ ni n bá ṣe gbogbo ayé lólówó kọ́ máa solósì kan bẹ́ẹ̀ bàbá wo èmi ọlọ́run ni n bá ṣe gbogbo ayé lólósì kọ́ máa solówó kan bẹ́ẹ̀ ọmọ sọlọ́wọ́ ń bẹ̀. bàbá wo èmi ọlọ́run ọba ni n bá ṣe gbogbo ayé lọ́kùnrin tí ò ní sóbìnrin ń bẹ̀ bàbá wo èmi ọlọ́run ọba ni n bá ṣe gbogbo ayé lóbìnrin tí ò ní sọkùnrin ń bẹ̀ àmì èmi ọlọ́run ò ṣe é bẹ́ẹ̀ n ò ṣe é bẹ́ẹ̀ gbogbo bí mo ti wá síhùn náà ló ní rí sí. ìyàwó ń lọlé ọkọ ni ẹbí bí àtiwá rẹ lẹ́yìn màmá àkọọ́lẹ̀ rẹ mélòó èmi ọlọ́run obìnrin mi da níwà ọ̀dà nírin ọ̀dà lẹ́sìn ọ̀dà lẹ́wà àti bíútì àti kárátà méjì lọ́sàn-án. gbogbo ẹ̀ lọ́lọ́run bùn.